Ẹ kú dédé àsìkò yìí ní ibi gbogbo tí ẹ ti ń gbé wa káàkiri àgbáyé. Mo ṣì wà pẹ̀lú ọ̀gá mi o, bàbá tèmi, ọ̀gá tiwa. Bó ti yẹ pé ọmọ Ìjẹ̀bú lèmi, ọmọ Abẹ́òkúta làwọn, but Ogun State náà ni gbogbo wa. Ààrẹ olóyè àti ààrẹ Abíọ́dún Adéoyè Afẹ́fíọ̀rọ̀. Bàbá, ẹ kí àwọn tó ń wà káàkiri àgbáyé. Mo kí ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti máa wò wá lẹ́ẹ̀kan sí o, ojú tẹ́ fún òwá ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa náà kò ní di láṣẹ Olódùmarè. Kórógódó ayé ò nílò fún àjò ní àṣẹ. Ọ̀gá, mo mọ̀ pé máa ń ṣe fíìmù, a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ká ṣe fíìmù, ká ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ̀ ń kọ̀wé. Ìgbà kan gbẹ tún ní skul tó ti ń train àwọn ọmọ tó fẹ́ mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. But ibi tí mò ń lọ lórí ètò lẹ́nìí ni ibi fíìmù, Yorùbá fíìmù. Ọ̀pọ̀ ìgbà lẹ ti ṣe fíìmù tẹ́ pé ẹ máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé Oṣù àti Àjẹ́ wà. Ẹ̀yin gẹ́gẹ́ bí Àlájì tẹ́ lọ hajj. Kí ni ìgbàgbọ́ tí kì í ṣe ẹ̀kan tí kì í ṣe méjì gan? Mo tiẹ̀ tó ṣojú mi dáadáa before àti mo tẹ̀ sí ní airport. Gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ti ṣiṣẹ́ hajj dáadáa lọ́pọ̀ ọ̀gbà, kí ni ìgbàgbọ́ yín lórí ọ̀rọ̀ Oṣù àti Àjẹ́? Ìbéèrè ńlá ni ẹnu mi àgbò. Oṣó ń bẹ àjẹ́ wà, ayé ń bẹ, oṣó ń bẹ àjẹ́ wà. Àwọn ni Ọlọ́run gbé agbára lé lọ́wọ́, àwọn Ọlọ́run gbé ayé lé lọ́wọ́. Ẹ̀yin ni kẹ́ ẹ máa tò ó. Ẹni tó bá ti ṣe fìyà jẹ, ẹni tó bá ṣe dáadáa ẹ sọ̀pọ̀tì ẹ̀. So torí ìdí èyí mi lọ́rọ̀ tó against ẹ̀ rárá pé bóyá kò sí tó kò sáà. Ẹ̀yin tẹ́ lọ sí hajj. Oṣó ń bẹ àjẹ́ wà. Kódà àwọn Saudi gan mọ̀ wípé Ọlọ́run gbé agbára lé àwọn kan lọ́wọ́ yàtọ̀ sí àwa ènìyàn ẹlẹ́ran ara lásán báyìí. Bẹ́ẹ̀ ni oṣó ń bẹ àjẹ́ wà o. Ọlọ́run ní jẹ́ kí wọ́n mú wa o. Oṣó ò ní fìdán hàn wá o, àjẹ́ ò ní fìdán hàn wá o. Oṣó ń bẹ àjẹ́ wà. Ọ̀gá, ó mú nǹkan tẹ́ sọ yìí, ó wá fẹ́ jẹ́ kí n rántí ìgbà tá a ṣòkú mọ́mì yín ní Abẹ́òkúta ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Mo rántí pé yán ẹ̀ pàdé yín, èèyàn tí ń gangan yín Àlájì Saheed Akórèdé Okunola Òṣùpá ló kọrin lọ́jọ́ yìí mo wà ń bẹ̀. Àlájì ọkọ̀ olóyún kọ́ lọ́ bá fi ọ̀run kẹwọn, àwọn náà wà pàtí yẹn lọ́dún yẹn lọ́hùn. Òṣùpá ṣiṣẹ́ ìyanu kan bẹ̀ yẹn jọ yẹn. Bóyá èyí tí wàá gbàgbé bọ̀ tí mo mọ̀ pé ẹ̀ gbàgbé, mo mọ̀ pé ẹ̀ gbàgbé. Ìgbà tí bá ti bẹ̀rẹ̀ òjò ńlá ìṣú, torí mo rántí pé mo fi kọ sórí pépà lọ́dún yẹn náà, bó ti ẹ̀ pọ̀ bọ̀ orin wá fún mi gbà ìgbà ṣáàjà àparí ẹ̀ náà ni. Bójú yẹn ṣe ṣú, mo kàn nípa láyé Akórèdé fúnra rẹ̀ máa ń dẹ́tọ̀, mo kàn ní kó yí sẹ́yìn àwọn spíkà ni. Ó ṣáà pàfọ́ọ̀mù ṣe ìyanu kan débi pé òjò wa rọ̀ nínú skul yẹn jọ yẹn. Àwọn èèyàn wá ń gbé káàkiri lọ́dún yẹn lọ pé Òṣùpá ibi òkú ìyá fẹ́fẹ́ òjò rọ̀ ní pátì, òjò dẹ̀ rọ̀ ń ta, àwọn tó ń bọ̀ aṣọ wọn tutù dé pátì. Ǹjẹ́ ẹ lè bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìwé ìṣẹ̀lẹ̀ nígbà yẹn? Kò sí ìmọ́lẹ̀ kankan tí mo fẹ́ tàn sí ju tẹ́ ti sọ yìí náà lọ. Lọ́jọ́ yẹn òjò ń rọ̀ ata tẹ́ǹtì lóòótọ́ ṣùgbọ́n òjò yẹn ti ṣú. Ó ti kọ́kọ́ ń fẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́. Mo rántí pé bàbá Sàkófin náà kọ́ wá ṣe wáàsí nígbà yẹn. Wọ́n ṣe wáàsí tán báyìí lòdì yẹn ti ṣú ìgbà tí Òṣùpá fẹ́ bẹ̀rẹ̀ orin. So àwa ọ̀tá lè jẹ́ ọmọ olóòkú àpọ̀ díẹ̀ tá a fẹ́ jó. Bẹ́ẹ̀ l'Òṣùpá ń pariwo pé afẹ́fẹ́ máa bọ̀ o, afẹ́fẹ́ máa bọ̀, òjò ti fẹ́ rọ̀ o. Gbogbo ìgbà yẹn ní dá àwọn àlejò lóhùn lọ́wọ́. Òjò yẹn ti wá ń fún díẹ̀. Irú mírèkù tí King Dr. Saheed Òṣùpá perform lọ́jọ́ yẹn náà kò yé mi náà sí. Ṣùgbọ́n èèyàn máa ń bẹ Ọlọ́run jọ̀ọ́ ìránṣẹ́ kan kì í dí ìránṣẹ́ kan lọ́wọ́. Òṣùpá tún sọ lọ́jọ́ yẹn nígbà tí àwọn èèyàn rí pé òjò yẹn ò rọ̀ mọ́. Ó tún sọ pé ṣé nínú kọ̀ǹpútà ń wò mí, ó káṣọ ẹ̀ sókè lọ́nyà. Mi ò lo gbadi bàbá àsúlíà ọ̀rọ̀ ni mo bá sọ. Nígbà wo yẹn ní kó Òṣùpá yọ nǹkan lápò? Èmi ò mọ̀ bóyá ó yọ nǹkan lápò. Ó ṣàṣì inú ẹ̀ sí ìta gbangba lórí stage pé mi ò lo gbadi o, mi ò lo nǹkan kan o. Mo kàn sọ fún òjò wípé ìránṣẹ́ kan kì í dí ìránṣẹ́ kan lọ́wọ́ ni. Ohun lọ́tọ́ fọ́jọ́. So òjò yẹn wá rọ̀ ká ojú bí tá a ti ṣe pátí yẹn ní ìgbà òjò rọ̀ níta lò tẹ́ bá wọ́n sí. Bẹ́ẹ̀ni. Ìgbà tó dùn yẹn wá tí ò rọ̀ lọ́dọ̀ wa ń bẹ̀ yẹn. Òṣùpá wa ń pariwo pé afẹ́fẹ́ lẹ́yìn eléyìí kò sí tó kàn mí o, tó bá ti wá Johnson òjò yẹn ti lọ ṣùgbọ́n tó bá ti wá Johnson kò sí tó kàn mí ń bẹ̀ èmi náà yà dìde ìdìbò síta pé. Ṣé ìgbà tí wàá jó tán sójú wa da òjò yẹn kò wá rọ̀ máa dùn? Òjò rọ̀ àwọn olùtò dùdú bẹ́ẹ̀ sì ní ìrọ̀jọ́ yín bàtà parí pàtí wa. Torí pé ariwo yẹn gbẹ̀gbẹ̀rú Òṣùpá o, Òṣùpá mójò o, Òṣùpá mójò o, débi pé Òṣùpá gan létà lòṣùpá náà ló ní kò rí bẹ́ẹ̀ o. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ayé wà, ayé àtòṣó wà. Ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ Saheed Òṣùpá ẹ súnmọ́ díẹ̀, ṣé ẹ rò pé Saheed Òṣùpá ní ìgbàgbọ́ bóyá ẹ ti ka mọ́bì kan àbí ìbọn kan pé nípa ọ̀rọ̀ ká máa ṣáájú ká máa
mo ti sọ lẹ́ẹ̀kan èèyàn ṣe ní ṣáájò síra ẹ̀ ẹni tó bá jókòó tẹ́tẹ́rẹ́ tí ò bá ṣáájò síra òkú ni òkútu ẹ̀ ló ń rìn kiri èèyàn ṣáájò síra ẹ̀ iṣẹ́ tí mò ń ṣe kó má dìṣẹ́ o iṣẹ́ tí mò ń ṣe kí n rówó mú bẹ́ẹ̀ o iṣẹ́ tí mò ń ṣe kí wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ o kí n rówó náà kí n má gbórúkọ lórí bíi háràhárà o èèyàn ṣáájò síra ẹ̀ tó bá jọ́nà Islam ló mọ̀ láti ṣáájò síra ẹ̀ gba àwọn tó lọ́wọ́ àwọn àfáà ẹ̀ kó ṣe tó bá jọ́nà ṣọ́ọ̀ṣì ló mọ̀ kán ṣomi àdúrà fún ẹ kán mọ́ ẹ lórí òkè tó bá jọ́nà ìbílẹ̀ ló mọ̀ gba bẹ̀ kí wọ́n ṣoògùn fún ẹ kí ara kó lè wà òkè ayé ò dúró lásán àwọn tó fẹ́ gòkè yẹn pọ̀ àwọn pọ̀ ó kálukú kan já sí ni tó bá jàdúrà ló mọ̀ gbàgbá tó bá jókòó ló mọ̀ ṣe kán sà má jà ẹbọ tí n tó jàdù ń bẹ̀ ni pé kó má ti ro ibi sí ẹnikẹ́ni kó má ti sọ pé kẹ́nìkan jábọ̀ àbí kẹ́nìkan má dáa bọ̀ pé fúnra ẹ láti jẹ́ kó jẹ́ èèyàn ní tó bá wù ẹ́ ló lè ṣe láti fi sọ̀pọ̀tì ara ẹ̀ ọlọ́run ọba tó dáwó ti dá wa sílé ayé náà ìwọ ló wá kò bó ṣe fẹ́ tọ́jú ara ẹ̀ ìwọ ló kò bó ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ara ẹ̀ tí tó fi ní dẹni ìtàn tó fi ní dẹni tó máa tán wípé àti gbọ́ngbà kan àgbọ́mọ̀ ìwọ ọwọ́ ẹ̀ ló kù sí bó bá ṣe mọ ìrìn àjò ẹ̀rìn sí ni so pé òtùpá ń ṣoògùn òtùpá ń ṣe kinní kan yẹn àwọn tó ń sọ yẹn sọkúsọ náà ń sọ ó ń káàkiri mọ bó ṣe máa tọ́jú ara ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan pé àwọn pìrìsẹ́ńtà kan jọ tájọ jẹ́ ara wa àga àwọn ọ̀gá wa àwọn ní afẹ́fẹ́ ọ̀rọ̀ olóògùn ní o bẹ́ẹ̀ nìkan máa ń ṣe gbọ́dọ̀ bí ẹnu afẹ́fẹ́ ọ̀rọ̀ ló ń ti kọ́ ọ̀fọ̀ ìlú ìwọ ló mọ̀ àti fi bí àṣà Yorùbá ga ni ṣùgbọ́n ìwọ ló mọ̀ bó ṣe máa tọ́jú ara ẹ̀ bóyá ọ̀nà tìbílẹ̀ ni o bóyá ọ̀nà tààfà ni o bóyá ọ̀nà ṣọ́ọ̀ṣì dẹ̀ ni o sátọ́jú ara ẹ̀ kápá ayé máka ẹ̀ olórí ọ̀rọ̀ nìyẹn. ọ̀rọ̀ rẹ ti gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin tí wọ́n wà káàkiri àgbáyé àwọn kan tó máa ń rò pé bóyá torí àwọn tí ń ṣe ẹ̀sìn kan wọ́n máa mú ewé àti egbò wọ́n máa tánù àwọn bàbá wa kan máa sọ pé nǹkan tó bá mú ẹ tó jẹ ewédú tó jẹ fọ́ ó ti jẹ ewé àti ó ti jẹ ewé nǹkan tó bá mú ẹ tó bá lo oògùn egbò lọ fi ṣe bọ̀ wọ́n modernize ẹ̀ lọ ṣe sọ́ di tablet so wọ́n ń pé afẹ́fẹ́ náà ti jẹ́ kó yé wa pé ẹ jẹ́ ká má ta àṣà àti ṣe wa nù ká dẹ̀ máa ká cherish nǹkan tí ó jẹ́ tiwa ọ̀gá wa mo fẹ́ kẹ́ fàmì sórí ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn tó ń wà káàkiri àgbà wa lè mọ̀ pé àgbà òjẹ̀ nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pẹ̀lú èdè Yorùbá la gbé wá sórí program Ajé Ògúngúlùsọ. Remi dò ní mímí dò. Remi dò ní mímí dò. Ajé Ògúngúlùsọ. Òótọ́ lẹ sọ. Tóyìn tòmátò ní mímí dò redò. Abíọ́dún Remi mímí afẹ́fẹ́ ọ̀rọ̀ Remi mí redò. Afẹ́fẹ́ ọ̀rọ̀ Remi mí dòdò. Abíọ́dún Remi mímí Adéoyè Remi redò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàǹkọ̀gbì kọ́. Rere redò Gbàǹkọ̀gbì rere redò bẹ́ẹ̀ àti kékeré láti ẹ̀ ti kọ́ yẹn láti mọ̀ àti kékeré láti kọ́ yẹn. ọmọkùnrin káwọn tó wà mọ̀ pé ẹ gùdù lèmi náà mọ̀ pé ọ̀gá lọ́gà wa máa jẹ́ àwọn òwe tẹ̀ ti kọ́ àti àwọn bóyá àwọn èèyàn lórí program wọ́n fẹ́ ṣe polówó àbọ̀ fẹ́ make enquiry pa ìwé tẹ̀ ti kọ́ àbọ̀ fẹ́ béèrè question kan àbí ìbéèrè kan sí mi lọ́wọ́ yín ẹjọ́ sáà jẹ́ lè sọ fóònù nọ́mbà yín fún àwọn tó wà káàkiri àgbáyé. bóyá àwọn èèyàn fẹ́ ra àwọn ìwé tí a ti kọ alákọ̀ọ́kọ́ àṣàyàn okòólélọ́ọ̀ọ́dúnrún àdáyébá ìbéèrè òun ìdáhùn lórí àṣà àti ṣe Yorùbá 320 question and answer Yorùbá art and culture tàbí òjìlélọ́ọ̀ọ́dúnrún òwe àṣà àti ṣe Yorùbá 340 selected Yorùbá profile culture and tradition. Ìgbójú bàbá mi tí a fi ń kọ́ àwọn ọmọ kéékèèké ní abídí ayé àti ìtàn kéékèèké tó wà nínú ẹ̀. Bákan náà ìwé òrèlé ayé tí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìtàn oríṣiríṣi tó wà nínú ẹ̀ ìyẹn náà wà nílẹ̀. Nọ́mbà mi tẹ̀lé kò ní sí ní 08034208134 08034208134 nọ́mbà afẹ́fẹ́ ọ̀rọ̀ nìyẹn. afẹ́fẹ́ bá wa appreciate àwọn viewers àtàwọn olólùfẹ́ yìí náà kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé Yorùbá ó dùn lédè. Yorùbá dùn lédè Yorùbá dùn láṣà adúpẹ́ pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ ti ń tẹ̀lé wa tí ẹ sì ń gbọ́ wa pàápàá jùlọ lórí Tóyìn Tòmátò tẹlifíṣàn Tóyìn Tòmátò tẹlifíṣàn adúpẹ́ o náà ní tán owó yín owó tẹ fi ń ra dátà àpò ṣáṣàmùrà kìí àpò yín ò ní pẹ́ o olùfẹ́ tiwa náà lórí rédíò àti tẹlifíṣàn adúpẹ́ pẹ̀lú owó yín iwájú lọ́pàá ìdí tí ó mọ̀ rí sí lágbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo ṣe máa ń kíra mi ààrẹ ambassadọ Abíọ́dún Adéoyè afẹ́fẹ́ ọ̀rọ̀ orúkọ mi ń jẹ́ ọ̀kan làwọn nínú àwọn pèdèpèdè tó ń pèdè ara akéni mi màjó méjì àjọgbẹ̀rú májúgbẹ̀kọ́ mẹ́rú ní sinmi ẹ̀kọ́ gbọ́dọ̀ sinmi màjó òrò kíni mi ọmọ tàwa sàn ní tiwọn. ó dàbọ̀.